kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹjá máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí la ti ń ṣera wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ìbùkún iṣẹ́ ìránṣẹ́ ó mọ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Àdúrà tó ń fún pásítọ̀ rẹ ò tó, ìtọ́jú tó sì ń fún ò tí ì pọ̀ jù. Ẹ kàn ń wò bẹ́ẹ̀ ni, ogun tó dojúkọ ayé wọn ó lè jẹ̀mí wọn lọ. Mo wà nínú pastors conference ìjọ kan. Lẹ́gbẹ̀ẹ́ mi ni pásítọ̀ kan tá a jọ lọ sẹ̀mínárì náà jókòó. Nígbà tí wọ́n fún wa ní ìsinmi ráńpẹ́, pásítọ̀ yìí pè mí lọ sábẹ́ igi kan. Ó sì sọ ọ̀rọ̀ kan fún mi ní èyí tí wọn ò gbàdúrà rẹ̀ láti gbọ́rú ẹ̀ mọ́. Pásítọ̀ yìí sọ fún mi pé ọkọ̀ òun ò lélẹ̀ mọ́, ó sì ṣeé ṣe kóun gbẹ̀mí ara òun. Ẹ wò ó, pásítọ̀ tí mo ń sọ yìí oníwàásù ìwà mímọ́ ni. Òun gan-an a sì máa fi wàásù rẹ̀ sójú ìṣe. Kódà ẹni tí mo lè náwó rẹ̀ sókè ni nínú gbogbo àwọn tá a jọ lọ sẹ̀mínárì. Ó wí pé ní nǹkan bí aago 11 àárọ̀ ọjọ́ kan, òun wà nínú pálọ̀ òun sì ń ṣàṣàrò nínú bíbélì. Àwọn ọmọ ti lọ sùkúù, ìyá wọn sì ti lọ ìpàgọ́ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. Sìstá kan ní o, ọmọ ìjọ wọn, ó kanlẹ̀kùn ó sì wọlé. Àwọn méjèèjì sì lọ sọ́fíìsì tó ti ń gba àwọn àlejò. Pásítọ̀ yìí wí fún mi pé ní gẹ́rẹ́ tí wọ́n wọlé, sìstá yìí yín kọ́kọ́rọ́ sílẹ̀kùn, ó sì bọ́ gáùn tó wọ̀ láti jìká. Ẹ wò ó, nígbà tí gáùn ti kúrò lára àǹtí ìtàn, ìhòhò ọmọlúàbí ni sìstá wà. Pásítọ̀ wí fún mi pé Jésù Kristi ọmọ Dáfídì ló kọ́kọ́ jábọ́ lẹ́nu òun. Ohun tí sìstá sọ ni pé, dádì, ẹnu yín ti mú jù, òní ẹ má ṣàgbèrè, ọ̀la ẹ má ṣe panṣágà, ẹ̀ṣẹ̀ ò dáa, ó ń gbé yín lọ́rùn àpáàdì. Ẹ wò ó, bẹ́ẹ̀ ṣe ń sọ ló ń bí mi nínú o dádì. Lónìí lẹ́yìn náà ó ṣàgbèrè mọ́ panṣágà. Ká wá wò ó, bẹ́ẹ̀ ti máa wàásù rẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Ẹ gbọ́ ná, ayé yìí lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o, kì í ṣe ojú ìran. Pásítọ̀ tí mò ń sọ yìí ó lóun jágbe mọ́ sìstá, ó sì fún un pé kó bá rádaràda rẹ̀ jáde. Sìstá bú sẹ́rìn, ó sì dáhùn pé ẹ wò dádì, ẹ jẹ́ á tètè ṣe nǹkan tá a ṣe, bẹ́ẹ̀ bá pẹ́ jù wọ́n pariwo sí gbogbo aráyé. Ẹ wò ó, bí sìstá ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lóhùn ẹ̀ ń ga sí. Pásítọ̀ dúró ọ̀rọ̀ tó ń sọ, ó sì bú sẹ́kún. Ẹ wò ó, mo béèrè lọ́wọ́ pásítọ̀ ọ̀rẹ́ mi yìí pé kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn náà. Pásítọ̀ wí pé òun ro àwọn ohun tóbìnrin yìí fẹ́ bàjẹ́. Ọmọ 3 ló wà ní yunifásitì táwọn ìjọ sì ń sanwó wọn. Pásítọ̀ sọ pé ìjọ fẹ́ràn òun débi pé ìlọ́po owó oṣù 2 tí pásítọ̀ bòmíì ń gbà òun lòun ń gbà. Mo dọ́rọ̀ mọ́ pásítọ̀ lẹ́nu, mo tún bí léèrè kó sọ ohun tó ṣẹlẹ̀ fún mi gan-an. Pásítọ̀ sì wí fún mi pé òun ṣe o. Látìgbà náà wá, òun ò tẹ́rú tó ń wàásù àgbèrè mọ́, ẹ̀mí Ọlọ́run sì ti sá fún un pátápátá. Ẹ jọ̀ọ́, kí wá làtúbọ̀ tán àwọn ọmọ ìjọ pásítọ̀ yìí? Èmi ò dá pásítọ̀ yìí lẹ́bi o, torí ìdájọ́ ẹnikẹ́ni ò sí lọ́wọ́ mi. Bí pásítọ̀ kúkú yarí lọ́jọ́ tá à ń wí yìí, tí sìstá òkùnkùn sì pariwo síta, àwọn mélòó nínú ọmọ ìjọ rẹ̀ ni ó gbàgbọ́ pé lórí burúkú ìránṣẹ́ Sátánì ti wọnú ìjọ? Ẹ wá wò ó, àtúbọ̀tán pé pásítọ̀ ṣàgbèrè àtàtúbọ̀tán pé pásítọ̀ ò ṣàgbèrè, ìwọ wá lógun tó yẹ kó dojúkọ ìránṣẹ́ Ọlọ́run nínú méjèèjì. Ẹ má jẹ́ àgbàgbé tá à ń ṣiṣẹ́ lé lórí o. Àdúrà tó ń fún pásítọ̀ rẹ ò tó o, ìtọ́jú tó sì ń fún pásítọ̀ rẹ ò tí ì pọ̀ jù. Ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni, ogun tó dojúkayé wọn ó lè jẹ̀mí wọn lọ. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Bẹ́ẹ̀ bá délé pásítọ̀ míì, wọ́n á jẹun bí ìgbà tí gómìnà ilẹ̀ kan jẹun. Àwọn míì á máa wò wọ́n pé pásítọ̀ ń jàjẹ́ yóò àtàjẹsẹ́kù. Bó ṣe rí lójú rẹ̀ nù ú o, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nígbà gbogbo. Wọ́n rántí láwọn ọdún kan sẹ́yìn, nígbà tèmi náà ń tiraka gẹ́gẹ́ bíi pásítọ̀. Ní gbogbo ọ̀sẹ̀ kan, àtèmi àtìyàwó àtàwọn ọmọ kéékèèké tí mo bí nígbà náà, nǹkan le débi gẹ́. Àánú àwọn ọmọ kéékèèké 2 ló wá ṣe mí púpọ̀ jù. Ṣùgbọ́n bọ́dọ̀ wọn ó ti ṣètò rẹ̀, láàrin wákàtí 3 ẹnìkan gbé búrẹ́dì ńlá 2 wá pẹ̀lú ẹyin 12. Onítọ̀hún ò tí ì lọ tán tí kan nínú àwọn alàgbà ìjọ tó gbé tíì ńlá kan wá àti mílíkì oníyẹ̀fun. Ẹ wò ó, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì bẹ̀rẹ̀ sí dá sẹ̀ríà fáwọn oúnjẹ yìí.
lẹ́nu oúnjẹ yìí lọ́mọ ìjọ kan ti wọlé ẹ̀gbọ́n ohun tó wí nígbà tó bá wa lórí oúnjẹ. Ó ní ha dádì ẹ̀ ń gbádùn o. Mo gbójú sókè láti fún lésì ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gún mi ní kẹ́sẹ́ pé kí n sinmi ẹ̀dọ̀. Wò ó má jẹ́ ń tàn án, kò sí ìtọ́jú tó fún pásítọ̀ rẹ tó pàpọ̀ jù. Ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mọ́ wa lára tí wọn ò sì ní sọ nítorí ìpè wọn. Nígbà tí mo mọ pásítọ̀ Olúwalógbọ́n níjọ kan, mo béèrè irú pásítọ̀ wo rèé tó ń sùn nínú ìsìn títọ́ sì ń jábọ́ lẹ́nu rẹ̀. Nígbà tí wọ́n fún mi lésì ohun tó dé bá, àánú rẹ̀ ṣe mí púpọ̀ púpọ̀. Ẹ wò ó, olùdásílẹ̀ pásítọ̀ Olúwalógbọ́n ló sọ̀tàn kan fún mi. Lọ́jọ́ náà mo sì dúpẹ́ tèmi. Wọ́n ní pásítọ̀ yìí pásítọ̀ fáyáfáyà ni wọ́n ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní nígbà tí iná ń jó nínú ayé pásítọ̀ yìí, wọ́n ló gbàdúrà sára igi ọ̀pẹ kan, igi ọ̀pẹ sì gbẹ dànù láàrin ọjọ́ 4. Ṣùgbọ́n ṣàdédé ló bẹ̀rẹ̀ sí í wò sùn bíi dádì ẹ̀ ń kọ́. Ọmọ kan tó kà òun ló jẹ́ káwọn ọmọ ibi tógun ti wá. Ọmọ náà sọ pé òun ló ń po tíì fún lọ́jọ́ kan o nígbà tó ránṣẹ́ kó máa ń po tíì, òun sì mí sínú tíì láti paná ẹ̀mí ètò wà nínú ayé rẹ̀. Ṣé wá rí báyìí pé àdúrà rẹ tó ń fún pásítọ̀ rẹ ò tó? Ẹ má ṣì mí gbọ́ o, n ò sọ̀rọ̀ nípa àwọn pòkì olórí burúkú ẹ̀dá tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀run àpáàdì láti máwọn ènìyàn so bí ẹran. Mo ń sọ̀rọ̀ nípa àwọn tọ́lọ́run gbéṣẹ́ fún láti tan ìrere Jésù kálẹ̀. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tí mo ń sọ yìí tó dìdàkudà lónìí ló bẹ̀rẹ̀ dáadáa. Púpọ̀ nínú wọn ló ń ṣiṣẹ́ ìjọba ọ̀run níbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn. Ṣùgbọ́n nítorí àìfura, ìrẹ̀wẹ̀sì àti àìní àwọn olùgbọ́wọ́ Mósè sókè, àìmọye wọn ló wá ń japorú ẹ̀mí tí wọ́n sì ń kábàámọ̀ ìkọ̀kọ̀ tí bànújẹ́ wọn ò sì ṣeé sọ fáwọn ọmọ ìjọ wọn. Iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ tó le koko bí ojú ẹja, iṣẹ́ tó jẹ́ pé bọ́mọ ìjọba gbóúnjẹ wá tí pásítọ̀ ò gbà, wàhálà ìjọ bẹ̀rẹ̀ nù. Bẹ́ẹ̀ àìmọye oúnjẹ ni pásítọ̀ gbọ́dọ̀ fẹ́nu bà bí ò bá fẹ́ dẹni àná. Iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ tó jẹ́ pé ní gbogbo ìgbà tọmọ ìjọba ń ṣe àjámà kiri, pásítọ̀ á wà lórí ìkúnlẹ̀, a máa gbàdúrà ààbò àti ìbùkún fáwọn ọmọ ìjọ rẹ̀. Pásítọ̀ Ọlá, ọ̀run rẹ̀ rí. Nígbà táwọn ẹ̀mí òkùnkùn rárí wọnú iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, èèyàn 4 ló kú nínú ìjọ rẹ̀ láàrin oṣù 3. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kíjọ náà joro. Barabara ìṣẹ̀lẹ̀ yìí àti ìrònú ológẹ̀mí rẹ̀ kúrú. Ǹjẹ́ o mọ̀ pé bóyá la lè rí pásítọ̀ kan tí mo mọ̀ tí ò ní àìsàn ẹ̀jẹ̀ ríru? Ṣé wá rí báyìí pé iṣẹ́ ìránṣẹ́ ni a ju bí èèyàn ṣe rò lọ. Àdúrà tó ń fún pásítọ̀ rẹ ò tó, ìtọ́jú tó sì ń fún wọn ò tí ì pọ̀ jù. Ẹ kàn ń wò bẹ́ẹ̀ ni ogun tó dojú káyé wọn ó lè jẹ̀mí wọn lọ. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí. Mo gbà ládùúrà kí ìbùkún Ọlọ́run kó bà lé ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi yìí láti tọ́jú pásítọ̀ rẹ. Mo sì gbà ládùúrà pásítọ̀ rẹ ó ṣàṣeyọrí, iṣẹ́ ìránṣẹ́ tá gbé lọ́wọ́ yóò sì ṣàṣeyọrí lórúkọ Jésù. Báyìí la gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé pásítọ̀ Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.